ẹ jọ̀ọ́ o, ṣé ìbéèrè ò fàjà o? Èmi kàn ní nǹkan kan tí mo fẹ́ béèrè. Ṣé ìbéèrè ò fàjà o? First thing first, ìgbà wo ló ń ṣe nímì tó ń máṣọ tó bá ti fẹ́ ṣe àbí ibo lèmi sùn tí mo kọrí sí? Nigerians àti ìwà ibú, ìwà ibi, ìwà játijàti. Ìgbà wo làwọn èèyàn ṣe nímì? Nímì is a serene something. Ṣé mọ̀, ẹ wá bá wa yọ̀wọ̀ ọmọ tuntun ti dé. Ìgbà wo lẹ ń ṣe nímì tẹ́ tún bẹ̀rẹ̀ sí máṣọ? Àti ẹ̀gbọ́ tó kù wa gbọ́ ti wedding. Ìgbà wo ló ń bẹ̀rẹ̀ sí máṣọ fún nímì? When? Nigerians àti ìwà rádaràda ó kàn wọ́ yín. Ó kàn wọ́ yín. Ẹ tún ní ṣe bíi pé okay o, it's just a normal thing, 350,000, 450,000. Kí lẹ̀ ń ṣe? Gbogbo ọ̀nà lẹ ṣàfẹ́ lura yín jìbìtì. Nílùú yìí tó bá ń ṣe wedding, backyard ẹlòmíì àti ṣe wedding. Ẹ̀kúlé ilé ẹ̀. It's not about spending, kéèyàn máa ṣe làwùlàwù in everything. It's just celebrating with the people you love. Your well-wishers. Báwo máa ṣe máa bọ̀ ní naming ceremony? Àtúkàǹkó. Just imagine. Nigerians ọ̀nà. 450,000 aṣọ nìyẹn ò tẹ́ bá fẹ́ máa ṣọ. Tàwọn Ọládìméjì 450,000. Tàwọn Ìjẹ̀ṣà bí i 250, 350 ni. Owó aṣọ nìkan nìyẹn wọn ò tí ì ràn. Ẹ tí ì pé makeup o. Transportation ò tí ì sìn mẹ́. Ẹ dẹ̀ sì máa ná wọn lówó ń bẹ́ o. Pẹ̀lú ríran torí pé ó tún jẹ́ celebrity, pẹ̀lú transportation, makeup àti gbogbo ẹ̀ máa ti máa lọ sí bíi 1M. Ẹ̀dẹ̀ máa sọ pé ìjọba ṣé àwọn kìíní kan ìgbà wo ni Rẹ̀mí ò ní sọ fún yín pé kẹ́ lọ máa tàkàrà? Any small thing tẹ́ bá ṣu party ni, tẹ́ bá ṣe kíní party ni. Celebrating with the people you love is naming. Nǹkan tó bá rí ni kò wọ̀ wá. Èwo tún ni uniform nínú naming, because I don't understand. Ṣáwọ̀ ò ṣe kan rí ni àbí wọn okay. Ṣé mo ti wá pẹ́ kúrò Nàìjíríà tó yẹn? Àbá àlọ́ naming Nàìjíríà. Eléyìí ṣe kò mọ̀ o. Ṣé rí gbogbo nǹkan tó jẹ́ kí ayé rọrùn àwa fún ara wa la múlé? Ẹ kàn máa dúró kígbe pé ìlú ò develop. Nílùú òyìnbó wọn kì í fi ọwọ́ wọn fa gọ̀ǹgọ̀. That is it. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fa. Wọn kì í ṣàṣejù nílùú òyìnbó. Tó bá ń lọ wedding, dress kìíní ni, dinner dress ló máa wọ̀ lọ wedding. Nǹkan tó bá ní ló máa wọ̀, kò sẹ́yìn pé wọ́n máa ṣọ. Kò sí pé wọ́n máa ṣọ. You come, you celebrate with the people you love, your families, your loved ones, your colleagues. That is all. Nigerians ẹ ṣáà máa wọ́ náà láti máa lu jìbìtì àti máa mú nǹkan le. Tẹ́ bá dẹ̀ máa wo name yẹn, it's not the money. Èló ni 350, èló ni 450. Ká mọ̀ pé average Nigerians ò lè afford it. It's not the money, it's the mentality behind the money. Tẹ́ bá máa wo name àwọn Adédìméjì báyìí, èrò máa kún bẹ́ẹ̀ bíbá. Wọ́n ní mo sọ fún yín pé yes, àwọn tó lè afford it. It's not even the price this time around. But when the government are seeing all these things, ṣé wọ́n máa sọ pé yà ń jẹ yín? Ṣé wọ́n máa sọ pé yà ń jẹ yín? Èrò máa kún bẹ́ẹ̀ tó máa mú. Imagine 350,000. Kẹ́ wá sọ pé you have over 100 people. Èrò máa kún bẹ́ẹ̀ bíbá. Ẹ máa rí bó ṣe máa ṣòwò ṣàbàṣàbà ṣòpòṣòpò ju bẹ́ẹ̀lì ju bọ́ńdù jákínní. Ẹ wo àwọn ọmọ tó ṣe birthday ní ṣé tàdá sọ pé ó ṣe birthday tó ń dá wàhálà lórí ọ̀rọ̀ emis kò ṣe emis. Each bag wọn. If it's real, if it's not, àwọn ló mọ̀ yìí. Ẹ wo price tag tó ń gbé sí $55,000, $62,000, $25,000 báàgì ẹyọ kan. Tíjọba bá ríru kíní yẹn, báwo lẹ ṣe fẹ́ believe pé wọ́n máa sọ pé yà ń jẹ yín?
ẹ̀ ń kígbe ti ìyàwó Tinubu ò ṣe nǹkan kan ẹ̀yin tẹ́ ẹ̀ lè gbé báàgì $50,000 kí lẹ̀yin rí ṣe. I don't say you should kẹ́ máa jẹ̀yà kẹ́ máa suffer but the way we portray Nigerians, the government know that we are not suffering. Ẹ gbàgbé ìwọ́n ló máa mọ̀ pé suffer ni pé every cherry weekend kan tó ń pa màálù tó ń rí màálù mọ́lẹ̀ tó ń ta tent tó ń ṣe patisha tó ní weekend kan tó bá ti di Friday Saturday Thursday Friday Saturday Sunday wake up burial final burial Thanksgiving birthday every weekend no pa màálù ní Naija. Báwo lẹ ṣe máa sọ pé ṣebí gbogbo nǹkan ló ti wọ́n báwo lẹ ṣe lè afford ẹ wá ní wọ́n ní sọ pé kẹ́ dín àkàrà ẹ máa dín àkàrà o nímì ẹ tún máa ṣọ Ọlọ́run Yorùbá àti pàtì investment kò sí o ẹ máa dúró de president investment kò sí o tẹ́ sọ pé òkè nǹkan báyìí lẹ fẹ́ ṣe to help the society kò sí yẹn o tó bá jẹ́ ìlú àwọn ìyàwó olówó aṣọ kan náà mú o ẹ máa rí wọ́n donate ilé fún charity wọ́n ṣe ilé fún building of the community wọ́n ṣe the things individual do in ìlú òyìnbó. Ọjọ́ tí hurricane ṣẹlẹ̀ mo tiẹ̀ ti gbàgbé ó ti pẹ́ o àwọn Beyonce ṣe mọ̀ pé wọ́n lọ àwọn ló lọ ń dish oúnjẹ Rihanna gbogbo wọn ò sọ pé celebrity ni wọn ó tiẹ̀ lè mọ̀ pé celebrity ni àwọn ló tó bá ìtàn bẹ̀rẹ̀ sí dish oúnjẹ fáwọn yìí ó tiẹ̀ lè mọ̀ ní nǹkan tó wọ̀ ó tiẹ̀ lè mọ̀ pé àwọn ilé celebrity ni. Gba àwọn celebrity ti wa oppression ni celebrity wọn they don't help the society they don't have anything going on all they want to do is to do party kán lè mọ̀ báwo lẹ ṣe máa ṣe némi tẹ máa mú aṣọ how báwo lẹ ṣe máa ṣe némi tẹ máa aṣọ I don't understand the idea behind that òun mo sọ pé ṣé àtẹ̀yìn tí wàá pẹ́ nílùú òyìnbó tó yẹn ni so èèyàn tó gbọ́dọ̀ wá sí némi ó gbọ́dọ̀ ní aṣọ yín ẹ tún fẹ́ ṣàǹkó kán lè mọ̀ pé àǹkó lẹ́kún jọ mí it doesn't make sense yóò bá most of it is not even the price the money the concept is stupid the concept is stupid ó ní mo máa ń sọ fún èèyàn kan pé most of the time mo máa ń sọ dáadáa pé àwọn òbí tèmi èmi tọ́jú wọn ìgbà tán wà láyé kì í ṣe pé ìgbà tẹ́ bá ti kú tán ni màá pa màálù I don't believe in that rubbish nonsense yẹn ẹlòmíì ò tọ́jú ìyá ẹ̀ kò tọ́jú bàbá ẹ̀ nígbà tán wà láyé àwọn ìyá yẹn gan ò jẹ màálù ìgbà tán wà láyé tó bá kú tán kọ́ lè mọ̀ ẹ máa pa màálù nígbà tí ìyá bá kú tán ṣé ìyá rí màálù jẹ ìgbà tó wà láyé. Everything is oppression everything is carrying me ẹ̀yin tẹ́ ti ń wọ́ ọmọ for how many years tó ti búlì ìyàwó ẹ̀rọ àṣẹ nǹkan yín kì í ṣe gbogbo nǹkan láriwo kì í ṣe gbogbo nǹkan ní kárí mi. Ó ní mò ń sọ pé yàtọ̀ sí pé ìjọba wa ò dáa àwọn èèyàn gan fún ara wọn gan kì í ṣe gbogbo nǹkan ní kárí mi. Kó mú aṣọ 400,000 torí pé ẹ fẹ́ ṣe némi like ẹ jẹ́ sọ kíní kan fún yín tí bá ṣe jẹ́ celebrity tí mo lè afford ẹ̀ mi ò ní lọ kí ló ṣe gbádùn what the fuck is all that torí pé òun ṣe némi kì í máa máṣọ ìgbà tẹ́mi ṣe tèmi ìwọ máṣọ wá fún mi ni ìwà rádaràda ni kì í ṣe ìwà tó gbádùn ọmọ kékeré ń ṣe Kristini ṣáà kí ní àwọn Mexican gan ni tó bá ń ṣe Kristini ọmọ wọn tó máa lọ nǹkan tó máa ṣe ni pé wọ́n á lọ pẹ̀lú àwọn family wọn sínú church torí mo ti attend kan rí wọ́n á mú godfather ọmọ yẹn dání wọ́n á lọ sínú church wọ́n á ṣe baptism wọ́n á ṣe Kristini inú church inú àwọn church wọn yẹn wọ́n á ṣe baptism fọmọ wọ́n á ṣe Kristini yẹn wọ́n jáde wọ́n lọ lé nìyẹn ilé náà ti máa parí ilé ìtókù but Nàìjíríà tariwo 5 and 6 ìgbà tó tún máa drag wọn ti jẹsà àwọn yẹn ò tiẹ̀ mọ̀ wọn ara wọn náà ẹ̀yin tó jẹ́ pé wọn ò fẹ́ yín ìlú ẹ̀yin náà lẹ́ ń dàrin 450,000 200 and kìíní kan thousand ẹ fẹ́ ṣe ìwọ́n ní ìgbà tó dẹ̀ máa tún máa bullshit ẹ̀ wọ́n ní ẹ for a pikin wey im papa be PDF
làwọn máa san owó oúnjẹ tó no. Why tó fi jẹ́ pé you must shout, they must see you, wọ́n gbọ́dọ̀ rí yín, you must understand. I keep asking myself, like, seriously? Why tó fi jẹ́ bẹ́ẹ̀? Ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ni? Let's be frank. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ni? Ẹ gbàgbé wọ́n lówó ẹ̀ ni. Ẹ wá sọ pé wọ́n ẹ̀ ní dákàrà. Ẹ máa dákàrà o. Ẹ máa dín àkàrà o, kì í ṣe pé kíní. Ẹ máa dín àkàrà ó ti máa pọ̀ jù. The government will not help. Gbogbo ṣe ẹ pariwo lọ́nà. Nǹkan tí Tinubu ṣe ò dáa. Ẹ̀yin dẹ̀ rèé, ẹ máa kún bẹ́ẹ̀ bí tó bá ti mú aṣọ 350,000. Ṣé bí ń pa yín ni? The government know that Nigerians are not hungry. You think they don't know? You think they don't see everything you are doing? Those girls that are carrying bags of $55,000. Tẹ́ bá pa oye tí gbogbo àwọn bags àwọn girls yẹn jẹ́. Ẹ ti ẹ̀ gbàgbé, ẹ sọ pé a mọ̀ pé kì í ṣe gbogbo ẹ̀ náà ní real, but ká sọ pé real ní gbogbo ẹ̀. Ẹ jẹ́ apá oye tí bag àwọn girls yẹn jẹ́. Ó ju owó debt tá a jẹ́ IMF lọ. Ó ju owó gbèsè tí country jẹ́ IMF. Ẹ pa price yẹn papọ̀. So báwo ni ìjọba ṣe fẹ́ ní yín pé ẹ̀ ń jìyà ẹ̀ ń suffer? Tọ́ máa rò pé ẹ jẹ́ àṣàánú wọn. You people are not suffering. It's clear that ìyà ò jẹ yín. Ẹ̀yin náà lè máa jókòó lè máa praise àwọn celebrity máa ṣe nǹkan tí ò dáa. Ẹ̀yin náà lè máa jáde lọ àkọ́ fi wọ́n lẹ̀ they can afford it. Ìyẹn á jẹ́ pé ìyà ò jẹ anybody nìyẹn. If you feel like that thing is okay, ìyà ò jẹ anybody nìyẹn. Ẹ mọ̀ pé bí àwọn government ṣe máa interpret wá sọ pé kí Tinubu ṣàánú yàbó ti ṣàánú yín ni. Any small thing is called for party. Any small thing is called for party. Christening. Come on, 3 months christening torí Ọlọ́run. 3 months christening. Lẹ má ṣọ fún. Why? Ṣé aṣọ tẹ́ bá mú yẹn? Most of aṣọ tẹ́ dẹ̀ mú dẹ̀rẹ̀ ọjọ́ yẹn nìkan ni. Tẹ́ bá ti lè wọ̀ ọjọ́ yẹn. Ọ̀ ní wọ̀ mọ́. It's for everything. The business. Nothing is real anymore. Nothing is unique anymore. In fact, different color, èèyàn tó wà àǹkàrà, èèyàn tó wọ lace, èèyàn tó wọ gbogbo ẹ̀ ló máa jẹ́ kí bẹ́ẹ̀ yẹn dùn. Nǹkan tó bá ní náà máa wọ̀. Kì í ṣe pé they must fit into a theme. Wọ́n gbọ́dọ̀ ṣe to match torí wọ́n ṣe christening ọmọ. Just imagine. This is how I feel. I feel a lot of things Nigerians do is so unnecessary. It's so unnecessary. Tó bá mọ̀ pé o ò lówó, wàá dẹ̀ ṣe wọ́n ní ṣe bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ̀n. Kì í ṣe gbogbo nǹkan náà ní kẹ́ máa rẹ́ ẹ ṣe káwọn èèyàn ṣàfẹ́ no. Ṣé bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ̀n? Ṣebí naming àti christening ni kí ni big deal bẹ́ẹ̀? Gbogbo ayé ìgbà yẹn, ẹ mọ ayé ìgbà yẹn. In the 90s, ṣé irú rádaràda yìí ṣẹlẹ̀ ni? A lot of things the country is not ṣe kíní kan, nǹkan tá a kó ọwọ́ ara wa sí gan ni. Wọn mọ̀ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà. Tó bá yẹ pé àwọn eléyìí lọ́pọlọ 350 tẹ́ fẹ́ kọ́ pull out yẹn, and àwọn tí ò bá wá wọ́n máa sọ pé àwọn hate àwọn ni kò like àwọn tẹ́lẹ̀. You don't know what people are going through. Wọ́n máa mú àwọn celebrity tí ò bá wá wọ́n máa mú wọn sínú ni, but you don't care. Owó 450 350 tẹ́ fẹ́ gbà yẹn káwọn yẹn tún lọ fi ṣe nǹkan míì bóyá business àbí nǹkan kan, but yín is always about you people. Nǹkan tẹ́ bá ti fẹ́ náà gbọ́dọ̀ bá yín fẹ́. It's always, you don't think about any other person except yourself. You don't think. Come back, shall watch a christening. Come on. I thought I have seen it, eh? Tó bá máa pẹ́ láyé ojú ẹ máa rí o. A lot of bad habits, ó ti pọ̀ jù. Wasteful habits, ó ti pọ̀ jù sára Nigerians. It was sọ pé ẹni dákàrà. Ẹ̀yin tó jẹ́ pé idea ẹ̀yin ni pé kẹ́ máa ṣe christening ọmọ àti name ọmọ kẹ́ máa ṣọ. Báwo ni ìyàwó president ò ṣe ní wò pé ìgbà tẹ́ ẹ̀ lọ́pọlọ tẹ́lẹ̀ ó yá ẹ máa bẹ̀rẹ̀ sí ní dín àkàrà? Báwo ló ṣe máa mọ̀ pé wọ́n mọ̀ pé tó bá fún yín lówó àbí tó bá jẹ́ kí gbogbo ẹ̀ easy fún yín? Kí lẹ máa ṣe? Party lẹ máa ṣe kiri ẹ̀ ní ṣiṣẹ́. That is why náà fi mú jọ́ fi lé kókókókókó still náà kò sọ́pọlọ. Yes now, pẹ̀lú bó ṣe lé tó náà kò sọ́pọlọ. When this is the time for,
kéèyàn ṣe kí ni recession time now. Manage yourself. Ní kẹ́ má ṣe party. Let people wear what they already have at home. They come, wọ́n yẹ ẹ sí. Coming with makeup with transportation lásán is not something ṣèkínní. Ìyẹn lásán 200,000 àti lọ sí yẹn. Pẹ̀lú oye tí epo yín san sí. 200k àti lọ sí yẹn. You come, ẹyẹ wá sí. Your presence is your presence. It's not what you wear. Things like that. Presence that matter. If you know you don't want a lot of people, then base it on invite. Yeah, invite tó máa fi wọlé. Ló bá tán. Tó bá ní invite ò lè wọlé, ẹ ti kó bouncers náà. So kí ni aṣọ yẹn ṣe? But all you think about is always about yourself. Ẹ wá sọ pé ìyàwó president máa rí yín. Ó máa sọ pé no. Ìgbà tó jẹ́ pé the people no get sense. The celebrities no get sense. The people following the celebrity no get sense. Wear what you have. And you will want everybody to pull up because they like you. And they want to pull up because they don't want to shake any. But you don't know. Today, celebrity one, they were always in shit or anyone. One shit or the other. One bokoloko. Yes, because they want to live a life they cannot afford. It defiles the whole idea of Christian. Ẹ ti bẹ̀rẹ̀ sí ń ṣe wèrè ni ẹ̀yin Yorùbá dẹ̀ lè máa kọ́kọ́ bẹ̀rẹ̀. Yorùbá celebrity àti wèrè ṣíṣe. Tó bá gbé any one of you wá pé kán ní ìdìgìní mi ò ní dá ṣíṣì orí yín burú papọ̀. Because gbogbo ọjọ́ ayé yín you don't help mo ń rí chat kan tẹ́ni yẹn sọ pé they have not used their Nollywood Yorùbá to do anything for the masses. It's always about them. Fíìmù nù wọn ló ń ṣe nǹkan fún masses. It's always about them. Kán wá wo fíìmù yín a máa wò. Kán wá ṣe lè fún yín a máa ṣe. Kán wá sí cinema a máa lọ. Kán wò yín lórí YouTube a máa ṣe. Kán rí share a máa ṣe. Tẹ́ bá tún dàgbà náà tẹ́ ẹ̀ tún rówó jẹun àwa náà la tún máa dáwó. Ṣé ayé yín la wà ni? Bọ̀ ní lifestyle yín ẹ máa galavant kiri báyìí ẹ máa kówó ẹ máa ṣe owó jákàjàkà. Me feel but it's a rubbish mentality. Stupid mentality. Àwọn tẹ́ pé celebrity ni Ọlọ́run kéèyàn ra máa di celebrity gan ó better. Gbogbo nǹkan ní tiwọn. Life is not like like an high school. This is real. People are going through a lot. Kìtẹ́ ṣe ní celebrity yín yẹn. Ẹ rí bẹ́ẹ̀ ṣe ń kú pípípípípípí. Kọ́kọ́ wá máa ṣọ torí pé wọ́n fẹ́ lọ ṣe némi. Just imagine. Hey. Ẹ kú òṣì o Nàìjíríà ẹ ráyè òṣì o ẹ ráyè òṣì o. Ó ga o.